ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti yá wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. O máa padà kú ni o. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin. Madam court. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbowó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbowó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbowó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Saamu o. Má gbowó mi bó pẹ́. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó mi. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Wọ́n ṣàṣejúwe náà ní àárín yìí. Nígbà tá Áfíríkà wà. Kájú bàbá yìí. Ọ̀rọ̀ ìlú náà ní Áfíríkà wà. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ yìí yóò dáa fún yín orí adé ó gbé yín ẹ̀ǹdẹ̀ ẹ ṣeun. Àdúgbò ilẹ̀ ń gbé ìdílé kan là ń wá wọ́n ní ìdílé Adekambi wọ́n nílé ní oko wọ́n tún ní nílùú bí àti wá wọn dé oko lábúlé wọ́n jẹ́ ká mọ̀ pé inú ìlú ń bí náà wà wọ́n dẹ̀ ṣe júwe fún wa náà láti rìn kiri nígbà tá a tó wá débẹ̀ yẹn ẹnìkan tó júwe fún wa pé ká tó béèrè tá a bá débi Ọlọ́run kan fi ń ṣe kòǹgẹ́ wa àwa mọ̀ bóyá ẹ mọ àwọn tá à ń béèrè. Adekambi. Adekambi. Kí mo fẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ sà? Ó mọ̀ wọ́n. Yes sir, èmi mọ̀ bẹ̀. Mo mọ̀ lé wọn, mo dẹ̀ mẹ́ni tẹ́ ń wá. Ibẹ̀ jìnnà gan-an, mi ìdẹ̀rù bóyá ẹ lè tètè gẹ̀ẹ́tì ẹ̀ sà. Ó jìnnà. Bẹ́ẹ̀ni sà. Torí pé ò mọ bó ṣe ṣe pàtàkì tó ló ṣe ló jìnnà. Kò sí bó ṣe lè jìnnà tó àfi ká rí. Wo bó ṣe ń wò wáyìí a gbé mọ́tò wa o àmọ́ nítorí wípé a fẹ́ máa yà láti ibìkan sí ibìkan a dẹ̀ lè máa gbé mọ́tò yà káàkiri la ṣe park sí ibìkan. So bóyá o fẹ́ júwe fún wa ní àbò fẹ́ mú wa débẹ̀ ṣe kán nu méjèèjì torí pé ó ṣe pàtàkì pé kárí lẹ́nu. Ẹ jẹ́ kí n júwe fún mi sà. Ojú ò ní tiẹ̀. Ṣé tẹ bá ti lọ straight ẹ máa lọ straight down. Straight down. Ẹ máa wá rí turning by the right. By the right. Bẹ́ẹ̀ni ẹ máa yà sí
Okay. Ẹni tẹ́ bá ti rí, ẹ tún béèrè ńbẹ̀. Straight down. So turning by the right tàbá kọ́kọ́ rí ká tún béèrè ńbẹ̀. Ojú ò ní tì. Ẹ̀yin náà á dàgbà. Ẹ ṣeun o. Iṣẹ́ ìlú náà ni ẹ ṣeun. Àdúpẹ́ o. Ẹ ṣé. Yes sir. Ẹ̀rù ń bà mí tẹ́lẹ̀ ni. Torí mi ò fẹ́ dá yín láàmú. Okay. Bàbá Adékànbí tẹ̀ ń wá lọlé yẹn. Ẹ lè bá wọn. Kí ló ṣẹlẹ̀? Torí àwọn àti bọ̀dá Sàámú lọ́jọ́ ọjà. Ìjà yẹn ló dẹ̀ gbé wọn kúrò ní ìlú yìí. Kódà ìtìjú ló fi bá kúrò ní community. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tẹ́ bá wá wọn délé, mi ì dẹ̀ fẹ́ kẹ́ dára yín láàmú ni mo ṣe ń sọ fún yín. Ẹ lè bá wọn o. Wọn ò dẹ̀ tí padà wá sínú community láti ìgbà yẹn. Ìtìjú ńlá ló bá kúrò ní community. Bẹ́ẹ̀ ni. Wọn ò dẹ̀ ìpadà láti ìgbà yẹn. Wọn ò tí padà wá. Ẹ ṣé. Ìtẹ́lẹ̀ṣẹ́ náà ẹ̀ tún ràn wá lọ́wọ́ náà ni. Yes sir. Tẹ́ ẹ bá fẹ́ rí wọn, àfi kẹ́ ọkọ rí bọ̀dá Sàámú o. Àwọn nìkan ṣoṣo náà lè mọ ibi tán wà o. Sàámú. Bẹ́ẹ̀ni. Ká kọ́kọ́ rí Sàámú. Bẹ́ẹ̀ni. Ìyẹn náà tó dá. Ẹ ṣeun. Ojú ò ní tì yín. Ẹ ṣeun o. Ẹ wá. Ká tó gbà bẹ́ẹ̀ dùn. Ó dà. Ìyẹn náà tó dá. Oríire ni mo fẹ́ o, ìbùkún ni mo fẹ́ o, ayọ̀ ńlá ni mo fẹ́ o, lọ́jọ́ ayé mi bàbá, kí má ṣe táwọ́ ná, kí àlàtì owó kó wọlé, lọ́jọ́ ayé mi kí má rí ṣe o láyé. Oríire ni mo fẹ́ o, ìbùkún ni mo fẹ́ o, ayọ̀ ńlá ni mo fẹ́ o, lọ́jọ́ ayé mi bàbá, kí má ṣe táwọ́ ná, kí àlàtì owó kó wọlé, lọ́jọ́ ayé mi kí má rí ṣe o láyé. Orí olówó ni mo gbé wáyé, orí ọlọ́rọ̀ lórí tí mo ní omi, orí adé lórí mi ò ní ṣẹrú ẹnì kankan. Orí ọlọ́lá ni mo gbé wáyé òye, orí ọlọ́rọ̀ orí tí mo ní omi, orí adé lórí mi ò ní ṣẹrú ẹnì kankan. 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 Orí adé lórí mi ò ní ṣẹrú ẹnì kankan. Abọ́lóyè. Sàámú. Ọpẹlẹ o. Kùṣẹ́. Orí adé ń kí, orí adé ń kí. Ọ̀pá ìṣẹ́ mo rí. Orí adé ń kí. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ǹlẹ́. Ẹ rọra sà. Kùṣẹ́ ìlú. Ẹ rọra sà. Mi ò mọ tí mo máa ń rí, mo máa ń fọ́ fún òye gan. Bóyá tiwa tó jìnnà síra ni, mo máa ń láìkì ní gan. Ṣé ẹ wá, ṣé ẹ ta tẹ́tẹ́ mọ́ ni? Tẹ́tẹ́. Mi ò ń ta tẹ́tẹ́ tẹ́lẹ̀ náà. Ṣùgbọ́n mo ní ibì kan táwọn èèyàn ti ń ta ni. Ohun tí mò ń tà láti sọ lónìí pé ṣé ẹ ṣì ṣọ́ọ̀bù tẹ́tẹ́ yìí mọ́? Torí mi ò ráwọ̀ èèyàn bẹ́ẹ̀ mọ́ ni. Àwọn business mi ti ń lọ. Àwọn business mi ti ń lọ tá à ń ṣe. Ẹ ǹlẹ́. Ẹ ṣe. Mo rí yìí. Sàámú, ìwọ la wá rí. Èmi lè wá rí. Bẹ́ẹ̀ ni. Pẹ̀lú ọ̀pá àṣẹ yìí. Èmi lè wá rí. Ó ṣẹlẹ̀, òun náà ló ti ṣẹlẹ̀ yìí. Kábíyèsí o, àyíká ọ̀tún o, àyíká òsì, adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹrẹ pẹ́ lẹ́sẹ̀. Rúkẹrẹ tẹ mẹ́sàn yẹn gan ni máa fi na ayé yín bàjẹ́ yín wèrè yìí. Orí yìí burú ni. Ṣé àbọ̀kẹ́ gí ló wà ní òrùkẹrẹ? Màá tú gbogbo òrùkẹrẹ lẹ́ẹ̀ máa fi gí nà yín. Mo rò pé orí yìí ò pè sá. Kí ló ṣe tẹ̀ ṣe ládàáda náà? Àwọn ẹni ẹlẹ́ni tán wá bí tán rọ̀ pàkiri inú òrùn. Ẹ jẹ́ kán sọ̀rọ̀ nítorí mi mọ̀ tán wá kiri. Ẹ jẹ́ kán sọ tán wá sọ. Àbí ẹ gbọ́ kí lẹ́yìn wá kiri inú òrùn dẹ̀ ń gbọ́ pa. Ẹ pẹ̀lẹ́, ṣé ẹ gbọ́ pé kábíyèsí wàjà? Mo gbọ́. Bàbá wàjà. Bẹ́ẹ̀ ni bàbá wàjà. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí. Kí ló ń sọ dá bàbá sí? Wọ́n ní bàbá tí kò ní kó dà sí. So sá. Sórí kábíyèsí tó wàjà yẹn, òun ló gbé wa jáde. Nígbà tá a gbé Ifá jọlẹ̀ gbà, ìdílé Adékànbí ni Fátìní ká lọ mú Adélé. Àwọn jẹ́ ká mọ̀ pé ní àdúgbò yìí l'Adékànbí ń gbé. Àti wá ń bè lọ àwọn kan ń bẹ̀ yẹn, wọ́n jẹ́ ká mọ̀ pé Adékànbí la fẹ́ rí la ò rí Sàámú. Kí ni ti Sàámú àti Adékànbí? Wọ́n wá ní Sàámú àti Adékànbí ti fọwọ́ alágọ́ o.
pé Adekambi yẹn ti sá kúrò ní. Tó bá jẹ́ yẹn ni lọ́rọ̀ Sàámú mo mọ̀ dọ́ ẹ̀ nítorí wá ní. Ta ló ń pè l'Adekambi ta ló pè? Bàbá Àlàní. Àlàní gbọ́dọ̀ tẹ́ ń pọ̀ mọ́lẹ́kùn. Àbúrí bàbá Àlàní burú ni. Àbáyé bàbá Àlàní fẹ́ bàjẹ́ ni àbúrí wọn dàrú ni. Ta ló wá wọn? Ẹ̀wọ̀n àwọn lẹ́yìn sọ pé ìwádìí ẹ̀rí àlọ́ náà ní àrùn ìgbọ̀nrún arábọ̀. Kí ló kọ́ mi pẹ̀lú Àlàní? Ara nǹkan tá à ń sọ nìyẹn. Aláàbèrè èèyàn ẹ lórí wọn dàrú orí wọn burú. Ṣé ń tà béèrè nìyẹn ni? Ẹ ràn ìlú lọ́wọ́ ẹ mú wa dé ibi tí bàbá Àlàní wà. Wọ́n lẹ́yìn lẹ́mọ bẹ̀ torí ẹ̀ la ṣe wá yín wá. Èwo ni pé orí wọn bàjẹ́ orí wọn burú. Ṣé ń tà béèrè nìyẹn? Bàbá Fẹ́tíà torí ẹ̀mí ṣe wá wùyé yín. Ẹ stubborn. Kí ló dé kí ló ṣe yín? Ẹ̀dẹ̀ gbèdé ṣe bẹ́ẹ̀ nígbà fẹ́ nà mí ṣe bẹ́ẹ̀ nígbà fẹ́ nà mí. Tí ó bá jẹ́ pé yèlù tó jó yèlù tí mo fi ń kí yẹn má bínú ọba ní mò ń kí lára yín kì í ṣe yín o. Àbọ̀ nínú ìmọ̀ tó wà. Kí ni ò lè pa wọ́n yan méjì pọ̀ kò sí ìtọ́kàn mi o orí wọn burú bí tó bá wà lọ. Sàámú má bínú ó máa ràn lọ́wọ́ ni. Bí ìbáwo. Torí pé tá ò bá ti rí àwọn Adekambi a ní lè jáde lé. Ẹ lọ ìdílé mi ẹ kó ìdílé Adekambi ẹ wá ìdílé mi. Sórí nínú gẹ̀sẹ́ẹ̀tì tá a fi ń jọba nílùú wa yìí ìdílé Adekambi òun ló kàn. Bàbá olóyè ẹ wò tó lọ ẹ má wulẹ̀ wáyọ̀ kọ́ káàkiri mọ́ ẹni tẹ́ ẹ wá náà délé yìí ẹ̀kan tẹ́lẹ̀ náà ọba kọ́míṣánná máa ń pè bọ́dá Sàámú ẹ dé wọn láti adélé yìí kó máa jẹ́ lọ. Sọ́kèwé ni wọ́n mọ̀ yìí. Original. Tó ń jà sí olórí Adélé. Abẹ́rí nǹkan ó fẹ́ kí n jadélé kó lè jó lórí wèrè kí tiẹ̀ pẹ̀lú tèmi gan. Wọ́n ń jọba nù ìdílé wa náà ń jọba nù ìdílé wa. Akọ́dì ọba náà ń jẹ́ nù ìdílé wa ìgbà tí mo débí ni mo sọ̀rọ̀ mi dọ́ba community mi ìdèdè pìkì ọba ẹ̀. Akọ́dì ọba náà ń jẹ́ èwo ni gbogbo wèrè tó ń ṣe yìí. Agbára wo ni mo ní tí wọ́n fi léyàn kó lù? Èmi ò lè léyàn kó lù o mo ṣe máa jẹ́ ni mo lè kó lù. Kò sẹ́ni tí ò lágbára láti léyàn kó lù kàn ràn lù lọ́wọ́ jẹ́ ká mọ̀ pé ibi báyìí ló wà káwa dẹ̀ lọ. Ẹ jọ sà nígbà tẹ́ ẹ béèrè Àlàní lọ́wọ́ mi tẹ́ di pé bó ló wà ṣé mo mọ bí tẹ́yìn gbé. Àṣàmú ọmọ bẹ. Ṣé bẹ́ẹ̀ ni mo ti kí yín lọ́jọ́ kan báyìí tẹ́ ẹ̀rọ tó wẹ̀lì mọ́ di. Kàrí. Tí mo kí yín tẹ́ fẹ́ kí mi padà tí tó wẹ̀lì fẹ́ tó tẹ́ sáré dè tẹ́ fẹ́ kí nǹkan jọ. Sàámú ibẹ̀ ni. Àní mi mọ ilé yín ni mo mọ mi mọ ilé Àlàní mi mọ bí tó ń gbé. Sàámú ràn lù lọ́wọ́. Bàbá ẹ wá dé kàn bí síwájú mi mọ bí tán wà. Alọ́rámìlámìlá ló bí mọ̀ tán wà. Kò kí mo sọ Sàámú. kí mo sọ Kò dá Sàámú. kí mo fẹ́ jọ ẹ jọ ó ti dá. Kò kàn mí. Sàámú Sàámú ó kàn ẹ́ ó ra ẹ ọrọ̀ ọlú ní o ṣùgbọ́n tó bá náà mọ̀ tó ẹja lọ. Ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní gbàgbà òde kò rá mi máa rojọ́ mọ́. Ṣé èèyàn kan wà tí ẹ tí ì bá jà ní community bó ṣe tóbi tó ìṣá? Ó wà. Èèyàn kan wà tẹ́ ti bá jà. Ẹni tí mi fi ìbàjá wà. Táwa lẹni náà. Ìwọ ni tí bá bá ẹja yọ síbí o ò ní láǹfààní àti débí mọ́ mi ì ní rí ẹ̀ mọ́ rárá ni. Wo anything tí bá ti ṣe fún ẹ̀mí tá a jọ ṣe ìrìn àṣà ni o. By the time tí bá bẹ̀ ìjà tán I don't want to see you don't see me. Orí ẹ̀ ò pè ní kí ni. Kò dá Sàámú torí Ọlọ́run. Kò dá Sàámú. Orí ọlọ́lá ni mo gbé wọlé òwe. Kò dá yìí. Orí ọlọ́rọ̀ lórí tí mo ní owó mi. Orí adé lórí mi ò ní sẹ́nu ẹ̀. Bàbá rẹ̀ dìdìdì látàrí alága dìjà. Bàbá rẹ̀ dìjẹ́ dìjẹ́ ń gbọ́dọ̀ gbé ayé àjà dìjà. Kò sí níbẹ̀ o, Sàámú. Ó dáwọ̀. Ó lára ń bí wàá yìí. Sórí. Ọmọ ọba. Ṣé ó dáwọ̀? Ọlọ́wọ́ ọdún. Ṣé ó dáwọ̀? Máa wò ó. Àwọn ọlọ́wọ́ ọdún lè lè yìí, ó ń fẹ́ ṣá. Ó máa ṣe. Ó ti lọ bẹ́ẹ̀. Ìdánwì. Sórí fọ́ọ̀bẹ̀ yìí. Sórí gbogbo fọ́ yìí, mo ti fẹ́ tún dà. Kówó ilé ẹ wá. Ẹni bó ṣọ̀ fún yà. Ó ṣọ̀ fún mi pa ni. No lele, no lele. Ó yá. Kò sí. Ó yá. Mi ò fi ṣe wàhálà. Ó yá. Ẹ̀yin dà. Igbó. Òun tún dà.
ẹ wo wájọ. Àtúrù ló dà ṣòro àìsàn ọmọ àti ìfẹ́ tó lè fi jẹ lọ́sìn ẹ̀ tó wọn bá lọ jà wọ́n gbogbo ẹnu ẹ̀ tù ló padà dà. ọ̀gá abọ́lẹ̀ bẹ́ẹ̀ yíra ló dé. síbẹ̀síbẹ̀ mi fọ́ yóò adé bẹ̀. Oya ó dà. Ẹ̀yìn ọpọ́n ìfọ́ ọgbọ́n olùmúlò tún olùmúlò sí. Àárín ọpọ́ ìbàrẹ̀ o. Yàtọ̀ fẹ́ dà. Ọba ṣẹ́. Ọba ẹni ẹ kú iṣẹ́ o. Bísí, you dey mad. Ṣó ya wèrè ni kí ló tó ikọ́ àwọn fámìlì wa bá mi ṣó ń ṣe ni. Wetin dey fẹ́ up and down? Ní sùúrù, máa calm down. Máa calm down. Ṣé báwọn chief náà wẹ̀ mú dé mú wọn wá síbí? Ṣé mo tún jẹ̀bi? And by the way ìwọ̀sẹ̀ o, kí ni ìwọ ọmọ onílé ọmọ ọlọ́nà kí ló ń ṣe ní Rubí? Ṣé Rubí ló yẹ kó sì máa bẹ́ ẹ? Torí ẹ̀ ló ṣe káwọn oní tíátà àwọn alágbádá wa bá mi. Àbí àwọn aláwàdà lè kó wọn bá mi àbí? Ẹni sùúrù. Kábíyèsí o. Ṣé ẹ̀yin náà máa ṣàṣẹ gbádùn? Mo ń gbọ́ yín o. Ẹ mọ̀ bínú. Ọmọ ìdílé Adekambi ni. Ẹ ṣeun. Nígbà tí kábíyèsí wàjà tá a wá gbé Fáṣọlẹ̀ gbà ìdílé yín ní fámú pé yóò wà lórí àpè gẹ́gẹ́ bí Adélé. Nígbà tá a tó wá wọnú ìdílé yín tá a wá bẹ̀ sí lé tá a lé ẹ̀yin gangan wá ní fáwá mú pé ká fi sórí àpèrè gẹ́gẹ́ bí Adélé. Ẹ ti sọ ẹ ti fẹ́ ní wàárọ̀ fún. Bẹ́ẹ̀ni kábíyèsí. Adélé nìkan kọ́ o, Adé oníkèéní àbí Adé house. Mo rò pé ẹ̀ nọ́mà. Ẹ̀yin ọmọ ẹ dá ẹ ká ṣe kó tẹ́fẹ́ tó bá ti yá yín máa bá bọ̀. Ọmọ Yemi torí ọbẹ̀ ilé ìwọ ti jẹ náà. Ẹ ṣe kábíyèsí. Ẹ wo bàbá olóyè níbo ni ká máa bá yín mú lọ. Ojú òní tì ẹ gbé ẹ máa bọ̀. Saamu Alajo. Saamu Kábíyèsí, ẹ máa sọ̀rọ̀. Kábíyèsí, kí lẹ fẹ́ jẹ? Ẹ dákun ẹ sọ̀rọ̀. Mi ò jẹ nǹkan kan. Kábíyèsí, ẹ má sọ bẹ́ẹ̀. Kò sí nǹkan tó fẹ́ jẹ. Ká ní pèsè fún yín kábíyèsí. Nǹkan tí mo fẹ́ jẹ, ẹ ò ní. Kábíyèsí, kò sí nǹkan tó fẹ́ jẹ. Ká ní pèsè. Rice tó wà nínú palace. Ó tó 120 bags, kábíyèsí. Bẹ́ẹ̀ ni kábíyèsí. 70 bags of beans ló wà ní palace, kábíyèsí. Àìmọye iṣu, àìmọye ọ̀gẹ̀dẹ̀. Ṣé gbádùn? Ó yá àfira kí n tó la ojú kẹ. Kẹ́kọ̀ọ́dá ẹ parẹ́! Ẹ ṣiṣá. Ó bó ṣe rí. Kábíyèsí ìpínlẹ̀ o. Yóò sí ariwo yín ni mo gbọ́ tí mo fi wọlé. Ṣo lè bá mi get igbó? Igbó? Mo fẹ́ fa igbó. Igbó? Kábíyèsí. Ẹ mọ̀ ní igbó. Ayé ni ò mọ̀ ní ìbàjẹ́. Ohun tí ò dáa ni igbó. Àwọn alẹ́lẹ̀ bẹ́ẹ̀ ń bì. Igbó ohun tí ò dáa ni kábíyèsí. Ṣo gbádùn? Ṣo sùn? Kábíyèsí. Ó yá àfira kí n tó. Má lọ jọ! Mo bẹ́ẹ̀ sọ owó ṣe. Èmi ló dé. Bàbá, mo wọlé ní ìsinmi. Wọ́n ní kí n báwọn wá igbó, báwọn fẹ́ fagbó. Igbó? Bàbá. Yẹra fún wa ní ẹ ṣe bàbá. Kábíyèsí, lóòótọ́ ni pé àwọn ìwà pálapàla àtijọ́ tí ń bẹ lára yín yóò máa sọ yín wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àmọ́ ẹ ti dórí ìtẹ́ báyìí. Ẹ ti di kábíyèsí.
ẹ ti dolórí ìlú. Àwọn ìwà pálapàla àtijọ́ a gbọ́dọ̀ bá lọ́wọ́ yín mọ́. Nítorí àǹfààní ara yín ni o, àti àǹfààní ará ìlú. Ṣẹ̀rọ ohun tí ń bẹ lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ bá ti mú gbogbo àwọn ìwà pálapàla àtijọ́, kò sí kankan tí ó mọ ohun yìí ṣe mọ́. Ṣé ẹ lè fi rọrí? Gbogbo wa kẹ́ fi rọrí. Kábíyèsí, ó ti yé mi. Títa ríro là ń kọlà. Tó bá jìnnà tán, yóò dòge. Kábíyèsí, ẹ gbà kẹ́ẹ̀mú. Ṣebí kí n ti mú un? Kí n wá rò. Ẹ gbà lọ́rùn mo tún tán. Ẹ sá, ẹ ní òjẹ́, ewé rẹ̀ ló kù kan. Ó ti ṣe ohun tá ni ó ṣe. Kábíyèsí, gbogbo àwọn ìwà pálapàla àtijọ́ ó ti dàfi sẹ́yìn. Kábíyèsí o. President General of her hometown. No, no. What have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi pastors mi sí? Olùwì oníjàǹjà. Oníjàǹjà àjọpẹ́ nígbà. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò, máa fọ orí fún yín, kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín, kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni? Adé sí èrè wájú bí n jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o, bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì, ọjọ́ tí wọ́n bá bí gangan, mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga, màá dẹ̀ nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó. Tí ìbọn yẹn bá pa ọmọ yẹn, kàn pa mí. Ẹ lè pa mí! Ìyá jẹ́! Olórí. Lift him up, aya. Lift him up, aya. Lọ́gọ́ tó bá ti sọ èyí, ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá. Ẹ yí padà, ẹ wá bá mi lift ẹ̀ up, man. Ọtí! Bẹ́ẹ̀ni bọ́! Bẹ́ẹ̀ orí ẹ̀. Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí máa gbàdúrà fún o. A kú oríire, oríire ńlá ni, àṣẹ, àṣẹ. Bísí pẹlẹbẹ, Ọ̀ṣun àgbẹ̀yìn o, àṣẹ. Kí ló ṣẹlẹ̀? Rí ipò kí ló ń ṣẹlẹ̀? Ṣẹ́yìn ò tí gbọ́ ni. Pé kí ni? Wípé wọ́n ti yan adelé tuntun sórí ipò ọba. Wọ́n ti yan adelé sípò ọba. Bẹ́ẹ̀ni. A kú oríire o! Ọlọ́run ò ṣe é. Ẹ jọ táwa ló fi ṣe adelé náà. Ìkan lára àwọn ọmọ ìdílé Adékànbí ni o. Ta ni? Olóròǹbó ni. A kú oríire o! Àsìkò àtúwà lára lágbára Ọlọ́run. Àríjẹ àrímu. Àrítìwá ṣé ń bẹ̀ lágbára Ọlọ́run. Àsìkò àtúwà lára lágbára Ọlọ́run. Àríjẹ àrímu. Àríjẹ àrímu. Oríire ńlá ni. Oríire ńlá ni. Oríire ńlá ni. Bọ̀dá Sàámú ẹ káàbọ̀. Ẹ pẹ̀lẹ́. Olóròǹbó. Bẹ́ẹ̀ni. Òun náà yàn fún adelé. Bẹ́ẹ̀ni. Ṣó ti ṣe láìpò ni? No, mo mú ìgbé. Ṣó ti ṣe dì ní? Abo ṣàyà. Ṣé bó ṣe rí tọrọ tọ́ bí pákó yẹn náà? Ṣé òun náà gbé sórí ẹ̀? Náà fi jadélé. Nínú ìlú Ọlọ́run yẹn. Àbí bẹ́ẹ̀ kọ́? Kò sí wàhálà. Ẹ wá kú ayò. Ó lọ ṣe ń bóyin kẹ́yìn.
olóròǹbó jáde nílẹ̀ ń bóyín kẹ́ ẹ lè tán òkú kò sí wàhálà ó yá ẹ̀yin tẹ́ fẹ́ entertain wọn lọ ta tẹ́ǹtì kẹ́ẹ̀dẹ̀ gbàgálẹ̀ kẹ́jẹ́ kán máa jẹun àbẹ̀wò lélẹ̀ tẹ́ ṣe ń wájú ilé mi ni èwo lẹ̀ ṣe ń bí ṣe bẹ́ẹ̀ rẹ̀ ti rojọ́ tán abẹ́ẹ̀kọ́ ó dàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe. ọlọ́sàn mi ìdọ̀lẹ́ máa yọjú sáde eré láàfin. ẹni ní mo bọ̀ wèrè burúkú oríra ń dún bí ọmọ odó látara dámà wà pọ̀ torí ọlọ́wọ́ ṣé kò ní káàtìríà ṣé kò ní feasibility station tí wọ́n máa fi múyàn pé kéèyàn wá jọba ni ẹjọ́ torí ọlọ́ kò ní appearance attraction imboces tí wọ́n máa sọ pé ẹni báyìí rè kó wá jọba. kò máa sí nǹkan tí ọlọ́run ọba yìí ò lè ṣe o olóròǹbó ni wọ́n wá yàn sí ipò adelé nínú ìlú yìí. ó lágbára. ìyálóde olóròǹbó àṣọ wọn á mú ẹ̀yìn náà wọn á ní pé kó wàá lọ ìjọba wàá lórí ló fi mẹ́ràn láwo jọ tó Ọlọ́run jọ wọn á mú wẹ̀yìn náà àpẹlẹsí ẹ tó wà yìí náà ibo ní ṣòkòtò fẹ́ wọ̀ bẹ̀ jọ ṣòkòtò ló fẹ́ rọ́fà tó máa dúró rọ́bà lọ́wọ́ máa fi síbẹ̀ fún ẹ gẹ́gẹ́ bí àdélé wọn máa fi rọ́bà sí tí ìṣòkòtò fẹ́ wà lórí ló fi mẹ́ràn kò sí bó ṣe lè wù kó rí mi ò mọ sáìsì tó lè jẹ́ di ọmọ yẹn wọ́n ṣẹ̀ máa rí sáìsì àga ọba ni tí olórògbò mẹ́jọ bá jókòó sórí àga ọba tí wọ́n wò yẹn ṣáyé ò ní ṣẹ́kù. kí ló ṣẹlẹ̀ gangan. etí lẹ fi gbọ́ o kò lè tọ́sẹ̀ méjì kan tó rọ̀ lóyè. èmi gbogbo ọ̀nà tán máa fi rọ̀ lóyè tán máa fi lé kúrò mbẹ́ ni màá wà. mo lọ sọ fún kí ló ṣẹlẹ̀. ẹ sì mi wàhálà náà kí ló mọ ètò gbà lọ́wọ́ yín kí ló ṣẹlẹ̀ náà. ó ní kankan tó gbà lọ́wọ́ mi tó bá ti kọjá àyè ara ìdọ̀dọ̀ mi kó dúró síbi tó dúró sí kémi náà dúró síbi tèmi náà dúró sí. báwa dúró sáyé ẹ̀kọ́. kò sí wàhálà o kò sí problem o ọba kílẹ̀ mi ná. ọba community. mi gbọ́. gbogbo òlu. abẹ́ ọba yìí ni gbogbo community wà náà. mo rò kó lè máa bá bá. ọ̀bùdó Sàámú. èyí mo sọ bẹ́ẹ̀ o. àwọn ẹni sùúrù ẹ dúró ọjọ́ wo gangan lẹ fẹ́ sinmi ogun náà. ọjọ́ tí n bá ti kú ọjọ́ tí n bá kú ni mo bá sinmi ogun o. Bangba ṣé gold ni ṣé gold lè ìdàkejì gold pansa lẹ ń lò. ẹ ṣe ẹ bá mú. báyìí bá wọn lọ wọlé ọkọ jẹ. kábíyèsí o mo kí gbogbo ẹ̀yin community tẹ́ wà mí mo kí ẹ káàbọ̀ ní báyìí ẹ̀yin community ó yá ẹ bẹ̀rẹ̀ sí bá kábíyèsí sọ ohun tí ẹ fẹ́ ẹ sọ tó wà lọ́kàn yín o. bí wọ́n ṣe wà yìí elétí gbóhùngbáròyé ni wọ́n o wọ́n ó farabalẹ̀ gbọ́ yín wọ́n sì fún yín lésì tó dáa ẹ gbọ́ ẹ bá kábíyèsí sọ̀rọ̀. ẹ ṣeun bàbá olóyè kábíyèsí o kádé pẹ́ lórí bí bàtà pẹ́ lẹ́sẹ̀ o ẹ káàbọ̀ sáàrin wa inú wa dùn ayọ̀ wa kún pé obìnrin àkọ́kọ́ tó máa jẹ́ adelé ní ìlú wa yìí inú tèmi gan dùn in particular àwa ìlú náà rèé o wọ́n máa ń sọ ni pé obìnrin máa ń jẹ́ adelé obìnrin máa ń jẹ́ adelé èmi ò gẹ́gẹ́ bí ẹnìkan mi ì rírí mi ì dẹ̀ witness ẹ̀ but your own is first of its kind inú wa dẹ̀ dùn sí kábíyèsí o àwa ọ̀dọ́ àtàwa àlù lákúra wa tàbí ká bá ń jọ àjọyọ̀ oríire tẹ́ ẹ ṣe àwa ọ̀dọ́ ìlú yìí náà rè àwọn ìjòyè wa rè ọ̀rẹ́ mi. kábíyèsí o thank you so much for the invitation. I mean, I'm so grateful. Inú mi ti ẹ̀ dùn gan. Bí mo tẹ̀ ṣe rí inú mi dùn pé mo tẹ̀ wá wájú yín. Sherry, gẹ́gẹ́ bí youth leader ṣe sọ, mo kàn fẹ́ buttress points wọn síwájú díẹ̀ ni. Sherry, as youth, báwa ṣe jẹ́ we are still very young. We still have the energy, we have the strength for anything tẹ́ bá fẹ́ kábíyèsí. Sherry kábíyèsí, tẹ́ bá need update, èmi máa fún yín. One on one, èmi máa fún yín update. Ẹ kàn kàn sí youth leader àbí kẹ́ kàn sí èmi. Màá get back sí instantly ni. Ẹ ṣé gan kábíyèsí. Kábíyèsí o. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé tí ọba tuntun bá ṣẹ̀ṣẹ̀ jẹ nínú ìlú, ó ní àwọn opportunities kọ̀ọ̀kan látọ̀dọ̀ ìjọba tó máa ń wá sí palace, tó dẹ̀ máa ń wá sí ọ̀dọ̀ àwọn obìnrin community. So tí opportunities yìí tó bá dé, ẹ jọ̀ọ́ irú ọwọ́ àwa yìí ní kẹ́ jẹ́ kó dé sí o.
ẹ má jẹ́ kó dé sí ọwọ́ àwọn obìnrin àgbàyà látẹnujẹ kan nínú community o. ṣé o rí n tó sọ yẹn kò rí bẹ́ẹ̀ ní gbogbo òlu ní gbogbo community gbogbo obìnrin ló dáa gbogbo yín dẹ̀ lẹ máa rẹ́tọ̀ yín gbà inú mi dùn pé àdélé wa náà obìnrin ni wọ́n wọn ò jẹ́ fọ̀rọ̀ yín obìnrin ṣeré ṣùgbọ́n ẹ ṣeun. kábíyèsí. Thank you so much for coming. Mo dey appreciate gbogbo yín náà lẹ́ẹ̀kan sí. Ṣùgbọ́n mi rò bí gbogbo àwọn èèyàn tó yẹ kó wà nínú community tó yẹ kó wà nípàdé nínú ilé. Kábíyèsí alẹ́ lóye. Ẹ dúró ṣé kì í ṣe bọ́dá Sàámú lẹ̀ ń sọ nǹkan. Ẹ wò báyìí bá Sàámú ni àwọn ò fẹ́ wọn bí rárá ẹ má jẹ́ kán débí. Èmi ò sọ̀rọ̀ bọ́dá Sàámú bó bá sì jẹ́ ti bọ́dá Sàámú náà ni ó ṣe pàtàkì náà kí bọ́dá Sàámú wà níbí o. Ọ̀rọ̀ bọ́dá Sàámú tẹ́ mẹ́nu báyìí àwọn gangan mo fẹ́ bẹ́ẹ̀ ni nítorí wípé mi ò fẹ́ wàhálà nínú community mi ò fẹ́ gbọ́n mi sí omi ò tó nínú community rárá mo fẹ́ kí ìgbà mi kó tu gbogbo aráàlú lára mi ò fẹ́ wàhálà nítorí náà mo gbọ́dọ̀ rí wọn màá rán àwọn èèyàn kó bá mi pè wọ́n wá kí èmi àti wọn jọ ní conversation bí ìlú yìí ṣe máa tẹ̀síwájú bó ṣe máa dàgbà sí bẹ́ẹ̀ ni. kábíyèsí tí bọ̀dá Sàámú bá láwọn ò wà ń kọ́. wọn bí dáa tani jẹun tájà ń jùrù ọba bá lórí ohun gbogbo ni. irú wa àbájẹ́ wo nìyẹn kò jẹ́ ní gbogbo kò jẹ́ ṣerú ẹ̀ níwájú kábíyèsí irọ́ kò jẹ́ ṣerú ẹ̀. àwọn náà ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn náà ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. So back to the main reason tí mo ṣe pe ìpàdé yìí ọ̀rọ̀ bọ́ọ̀ tí mo ní a fẹ́ ṣe sí Ìrèmídé mo rò bí gbogbo àwa olóyè á fi ọwọ́ sí. kábíyèsí. kábọ̀ kan ò sí níbẹ̀ o Sàámú bọ́dá Sàámú. pẹlẹbẹ ó dà pé mọ́tò tó wáyé wá lọ́jọ́ yẹn ló tún padà wáyé o. Kábíyèsí o. Bọ̀dá Sàámú ni àwa wá. Adélé sọ pé kó máa bá wa bọ̀ báyìí. Ẹ ò dé lọ pé wọ́n wà. Ìkí ń lọ pé wọ́n wá ẹ̀yin ò mọ̀nà yàrá wọn ṣé tún máa bẹ̀rẹ̀ ṣé máa bẹ̀rẹ̀ ṣé mo máa bẹ̀rẹ̀ kí ni èwo ni mi mọ̀nà yàrá wọn ṣé mi àti wọn lájọ gbalé ni ṣé wò lè lọ pé wọ́n ẹ̀yin ò lè lọ pé wọ́n ó ṣe jẹ́ mi ni máa lọ pé wọ́n ṣé wò lè. ẹ dẹ́rẹ̀ ní ìkúnlẹ̀ wo lẹ̀ ìkúnlẹ̀ káàkiri èwo tún ní gbogbo eléyìí tẹ̀ ṣe yìí ẹ bí làbá yìí ló ṣe yín tẹ̀ ìkúnlẹ̀ kiri kí lè kúnlẹ̀ fún kí ló ṣẹlẹ̀. Kábíyèsí náà ń béèrè yín. Kábíyèsí dànù mọ́tò kábíyèsí dà. Ohun rèé wọ́n gbé lọ́wọ́ yìí. ní kíni dàálẹ̀ lọ́jà dùgbẹ̀ kí ló gbé jáde lójú ìdọ́sìn lọ́pàṣẹ rẹ́ṣẹ́ lójú ìdọ́sìn bó ṣe wà 35 ni ọ̀pá Adékò ṣé dodo ṣé bí ọ̀pá alákẹ́sẹ̀ rí rè ṣé bí ọ̀pá olúùtòrí bóyá rí ni ṣé bí ọ̀pá Ọọ̀ni of Ifẹ̀ ṣé bó ṣe rí rè bàbá wa lọ́yọ̀ọ́ ṣé bọ́pá àwọn ṣe rí rè àbí tí mo bà kí ló ṣẹlẹ̀ òbòbélé ṣe wo reaction bí kò fẹ́ jà lórí ogun ewéwé ni kí ló ṣẹlẹ̀. Bọ̀dá Sàámú Adélé ló ń gbé kẹ́kàn sáwọn láàfin wọ́n ní ẹ ní important meeting pẹ̀lú wọn. Who is that person Adélé ṣọlọ́rọ̀bù. ẹ ní right láti pè wọ́n ní Olórùnbọ̀ mọ́ torí wọ́n ti di Adélé so Adélé ló ń gbé kẹ́kàn sáwọn láàfin. orí ẹ ti dàrú tó bá jáde lẹ́ńkọ́ Olórùnbọ̀ orí ẹ̀ yọ kúrò ni ó yẹ sọ pé Olórùnbọ̀ ní pé kí wàá lò sọ́dọ̀ sọ́jáde lẹ́nu ṣọlá pé wọn náà lè sọ. I need an invitation. Yes, there will be an invitation for me to come to the palace. For the whole king of the 10 communities, I need invitation. Ẹ padà lọ sí palace ẹ lọ jẹ́ kí ọba yín mọ̀ pé ìgbáyàdé nílẹ̀ jẹ́ pé mo need invitation Olórùnbọ̀ pè mí. Ṣé máa sọ pé ẹ̀rọ pa ni? Kábíyèsí ló dúró yìí. Kò lè dáa fún ẹ. Orí ẹ bàjẹ́. Ọ̀pá tó gbé dání gan ga jù ẹ lọ. Kábíyèsí ẹ̀ ọ̀yà ìwọ náà gbọ́ pàṣẹ. Báàbí má lọ. Jẹ́ gbọ́ fàdúró kí wọ́n gbọ́dọ̀ balẹ̀ fún kábíyèsí. Gbogbo ìdílé Adékànbí àṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ìjà ni. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Kábíyèsí ẹ má bínú o.
ó ṣáà máa bínú ó máa wá. Bọ̀dá Sàámú kan community púpọ̀. Ojúmọ́ kan wàhálà kan ni. Kí ló sọ pé o sọ náà? Kábíyèsí, bàbá yẹn ò lè sí gbogbo nǹkan tá a sọ. Ó disrespect yín gan. Kábíyèsí, ẹni sùúrù, kábíyèsí ẹni sùúrù, kábíyèsí ẹni sùúrù, ẹni sùúrù. Sàámú, ó sọ̀rọ̀ sí mi. Ó tọ́jú ọba mọ́lẹ̀. Kábíyèsí ẹni sùúrù, ẹni sùúrù. Kí lẹ ló ṣe? Ó disrespect wọn bẹ́ẹ̀. Kò fetí kò gbà rárá. Bẹ́ẹ̀ ni sà. Kábíyèsí, ẹ náṣẹ. Gbogbo olú ló mọ̀ pé ẹ náṣẹ. Gómìnà olú yìí mọ̀ pé ẹ náṣẹ. Kábíyèsí ẹ pàṣẹ jẹ́ kí wọ́n gbé Sàámú. Bẹ́ẹ̀ bá fi Sàámú sẹ́wọ̀n kò sẹ́ni tí ó bí yín. Bẹ́ẹ̀. Kò sẹ́ni tí ó bí yín kábíyèsí. Irú àdébí pálapàla olè léyìí. Kéèyàn máa lórí ọ̀dọ̀ kókó máa lórí orí adé kókó máa rí fín. Kábíyèsí ẹ̀sìn mẹ̀dọ̀ o ẹ̀sìn mẹ̀dọ̀ ẹ jẹ́ á ṣe sùúrù lórí ọ̀rọ̀. Ìṣẹ́lẹ̀ bí kábíyèsí. Kábíyèsí ẹ jẹ́ á sì mẹ̀dọ̀ o ẹ̀sìn mẹ̀dọ̀ kábíyèsí. Kí lè bá mi sọ? Kí n sí mẹ́dọ̀ fún ẹni tó yẹ̀yẹ́ mi tó yẹ̀yẹ́ orí adé? Mi ò ní gbà. Mi ò ní gbà. Kábíyèsí ẹ̀ ní sùúrù. Mi ò ní gbà. Ẹ̀yin ẹ bá ta lọ. Ẹ bá ta lọ. Òbí tí orí tójú bá ń ṣe pé. Jẹ́ ká yọ ọ̀pọ̀ ń ṣe pé ohun tí Sàámú ṣe ò dá. Kábíyèsí mo wà lẹ́yìn yín. Mo mọ̀ ń sọ. Ohun tó bá dá mo gbé. Gbogbo ohun tó bá dá kábíyèsí mo gbé. Ẹ pẹ̀sẹ̀ mo gbé. Máa fi Sàámú làkàlàkà. Kábíyèsí. Màá jẹ́ kó mọ̀ èyí tí mo ṣe ń jẹ àdélé. Kábíyèsí ẹ̀ ṣó. Kábíyèsí. Mo wà lẹ́yìn yín. Kábíyèsí wo ló ń pè? Kábíyèsí wo ló ń pè? Number 6 yìí ò tiẹ̀ bad actually. BC. Kábíyèsí. BC. Kábíyèsí. Bẹ̀ntẹ̀rì. Bẹ̀ntẹ̀rì. Kábíyèsí ẹ̀, adépẹ́ lórí ẹ̀. 2 million naira la máa ní fáwọn nǹkan tá a fẹ́ ṣe fún ìdàgbàsókè ìlú àti development gbogbo nǹkan. Ẹ̀yin náà dẹ̀ máa appreciate ẹ̀ tá a bá ṣe tán. Ìyá wa. Kábíyèsí. Ǹjẹ́ ẹ mọ bí àwọn méjèèjì ṣe jẹ́? N ò mọ̀ wọ́n àmọ́ mo sáà mọ̀ pé gbogbo ẹni bá ti wá sáàfin ọba náà náà wá wá. Sherry BC àjọlọ secondary school ni. Òun náà ló ṣe atọ́kùn bí mo ṣe dé ààfin. Torí lọ́jọ́ tí wọ́n wá mi, òun ló mú wọn wá síbi tí mo wà. Ṣẹ̀dẹ̀ rí Bímbọ́ àjọlọ primary school ni. Adẹ̀ṣíjọ wà the same. So gbogbo nǹkan tó fẹ́ ṣe tó sọ pé 2 million naira ló need fún. Mo mọ̀ pé fún ìdàgbàsókè ìlú náà ló máa jẹ́. Ọ̀dà tó bá rí báwọn tówó tẹ́ fẹ́ lò gan ọba tí ì sílẹ̀ èmi yọ̀ǹda ara mi ì ń fún yín lówó kọ̀tọ̀ pẹ́ ẹ̀wọ̀n ìdílé kọ̀tọ̀ pẹ́. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run adé máa bù sí àpò orí adé á pè yín ẹ̀ẹ́ni wówó tí àṣẹ kábíyèsí ẹ̀ẹ́ni táwọn náà ẹ̀ẹ́ni fi owó kan ìsàlẹ̀ àpò. àṣẹ kábíyèsí. Ẹ̀ẹ́ni fọwọ́ kan ìsàlẹ̀ àpò Ọlọ́run á máa pèsè. Bàbá ẹ dìde má dọwọ́ látẹ̀lé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ bàbá o. Bísí ẹ káàbọ̀. Kábíyèsí o. Kábíyèsí o. Bísí Bímbọ́ ẹ lè máa lọ náà tó bá ti di ọjọ́ Thursday kẹ́ padà wá ó máa ṣe é ṣe lágbára Ọlọ́run. Kábíyèsí o. Orí adé àgbẹ̀ yìí kẹ́ tẹ́kẹ̀ ara yẹn ó dàbọ̀. Kábíyèsí tó bá rí báwọn ẹ jẹ́ kémi náà tètè mọ́ lọ ibi tí mo dágbére fún yín. Ìyá wa ẹ ṣe jẹ́jẹ́ níbi tẹ́ ẹ lọ. Kábíyèsí ojúbọ̀rọ̀ ọmọ gbọ́ ọmọ lọ́wọ́ ìkúrọ̀ àwọn ò ní fẹ́ wọ̀n fún àbẹ́mì náà ò ní gbà á lábọ̀ tí ó bá fi tó wákàtí kan sí ìsìn tẹ́ bá rí mi gbogbo ohun tí mo wà ni wọ́n ti bọ́ tí wọ́n ti kó sí ṣòkòtò. Kábíyèsí o. Ó dàbọ̀. Ẹ ṣeun o. Kábíyèsí. Bàbá wa. Ọba Adekambi
àbọ̀ abọ́ ọmọ olóde òkúta ọmọ abọ̀kẹ́dí ẹ̀ṣọ́ ògùn gúdúgúdú ṣojú kóńkó gbẹ́yẹ àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè àjẹgbó àjẹtọ́ ẹ ti fọ méke jẹ ọ sì fàgbàlagbà lọ wo nǹkan kan ni mo wá tọrọ lọ́wọ́ yín tí ó sì wù mí kẹ́ ẹ ṣe fún mi. bàbá èwo ni ẹ tẹ̀ ń lò ọmọ yín náà mi ṣáàjẹ́ ẹ béèrè nǹkan kí nǹkan tó bá wù yín ẹ béèrè lọ́wọ́ mi. Bàbá Adékànbí ìwọ kọ́ mò ń lo ẹ fún orí àpèrè tó jókòó sí yẹn ni kójú ọmọ tó kéré jù ọ lọ ní bẹ́ẹ̀ ẹ ni mo gbọ́dọ̀ máa lò fún àpọ́nlé Yorùbá nù oore kan mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè ṣe fún mi. Bàbá ẹ sọ nǹkan kí nǹkan tó bá jẹ́ tẹ́ bá fẹ́ tó bá wà ní kápá mi màá ṣe fún yín. Nìkàrẹ̀ ọ̀rọ̀ Saamu Alajo ni tó máa ń pèrè ẹ̀ ní ọba community inú ẹ̀ máa ń bí mi tí n bá ti rí ni gbogbo tí n bá rí báyìí bíi kí nǹkan burúkú ló ṣẹlẹ̀ sí ló máa ń rí lójú mi bó ni ó ṣe máa pèrè ẹ̀ lọ́ba kódà mo ti ṣèlérí pé tó bá jẹ́ mi ni mo dórí àpèrè tí ò tí ì yọ ọba community yẹn kó òun orúkọ ẹ̀ yóò fi ìlú ilẹ̀ fún mi ṣùgbọ́n ọba náà ní kí n bàjẹ́ ilé náà ló ṣì wà mo fẹ́ kó bá mi pàṣẹ fún pé kó má jẹ ọba community yẹn mọ́ kó yọpọ̀ ní orúkọ ẹ̀ nígbà fẹ́ gbọ́ mọ́ rárá inú máa ń bí mi sí kọ́ inú máa ń bí mi sí bí n bá ti fojú kan báyìí wọ́n á sà ọba community mẹ́wàá ọba ta lòun. Bàbá ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Saamu òun ó ti tàpá sáàfin. dandan kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rùn gbẹ́ ìwọ ẹ̀ ní ẹ̀. ẹran ló fòfin iṣẹ́ ẹni kò jẹ rárá màá jẹ ju bẹ́ẹ̀ ṣe rán mi. kábíyèsí. bẹ́ẹ̀ kábíyèsí o kábíyèsí o. ẹ má dánwò látẹ̀. kábíyèsí inú mi dùn àdùn àjẹgbó àjẹtọ́ ẹ̀mí gígùn lẹ́ẹ̀fi lórí àpèrè yìí o inú mi á dùn bí n bá lè gbúrò ọwọ́ yẹn tó bá wọn. ẹ ṣeun kábíyèsí o. kẹ́tẹ́kẹ́ dádì. mo àlè. Romans chapter 13 verse 1 ó ní kí gbogbo ọkàn kí ó máa forí balẹ̀ fún àwọn aláṣẹ tó wà ní ipò. ṣé yóò mọ̀ pé gbogbo àwọn wòlíì Ọlọ́run aláṣẹ ni wọ́n, àwọn pastors aláṣẹ ni wọ́n, ọba aláṣẹ ni wọ́n. Bọ̀dá Saamu wọ́n wá sọ wípé odidi ọba orí adé wọ́n ní kán pè yín wá ẹ wá lẹ́ẹ̀ni lọ kí ló ṣẹlẹ̀. ẹ jọ Romans 78:5-77 Saamu ò sí mbẹ̀. rárá. àìṣe bá ní kí Saamu ò sí mbẹ̀ ṣé bí o kì í ṣe aláṣẹ ni ṣé bí o sì lára àwọn aláṣẹ tí Bíbélì sọ ni tí o bá dárúkọ Saamu ẹ mọ̀ kí lára àwọn aláṣẹ ni mí. and again wọ́n wá ń sọ fún mi wípé àdèlé ni kọ́ ṣé àdèlé ò yàtọ̀ sọ́ba. bragadi sádèlé ò yàtọ̀ sọ́ba. àdèlé lásán lásán. àdèlé òun rè máa ránṣẹ́ pé ọba community mẹ́rẹ̀ wà ìyẹn kú díẹ̀ káàtó ẹ dáa. bọ̀dá Gani mo jáyé. jọ ọjọ́ tẹ bá ti ráyè ẹ wá sórí òkè ká ṣe ìtúsílẹ̀ fún yín o. ẹ sì ń ṣe mi. n tó ń ṣe yín pọ̀ náà. bí ti báyìí sí. kí ni ìdí ẹ̀ tó fi jẹ́ pé tí bọ̀dá Saamu bá ti ń ṣe nǹkan tí ò dáa ẹ máa ń support wọn ẹ máa hùwà bí ọjọ́ orí yín. báyìí sí mi pa hùwà. náà ìyẹn ò kì í ṣe èbú tó bá ní kẹ́ heart bí èjì yín kò ṣe èbú tó bá nípa ẹ̀ ti dàgbà ẹ̀ dẹ̀ ṣe bí ọmọdé ẹ̀ ṣe lágbálágbá ìyẹn ò ṣe pọ́n bù yín kò yẹ wọ́n fi ń yìn yín ni ẹ mọ̀ kéèyàn dàgbà bẹ́ẹ̀ ṣe dàgbà kó má ní kínní kó má ṣe bí ọmọdé ẹ mọ̀ kéèyàn bá lè pẹ́ ní wípé ẹ ò ní làákàyè àgbà tọmọdé lẹ̀ ní wọ́n ń yìn yín ni ẹ dẹ̀ gbà bẹ́ẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí mọ́tò rẹ̀ ṣé kìí ṣe mọ́tò wọn lé ó fẹ́ wá bẹ̀ mí ó fẹ́ wá bẹ̀ mí ní mi ìdẹ̀ ní gbọ́ ó fẹ́ wá bẹ̀ mí ní mi ìdẹ̀ ní gbọ́. wàá jẹ́ bàbá àyàlẹ́ nìyí pàlàpọ̀lù ẹ̀ máa làágùn ó fẹ́ sá. níwọ̀ Saamu mo rán àwọn ọmọ wá ó dá àwọn ọmọ padà sílé fún mi pẹ̀lú èébú bó ṣe yẹ kó rí ni àbí. jọ̀ọ́ má bínú ṣé torí ipò tó ti wà yìí náà òun ló fà tó fi ń sọ̀rọ̀ sí mi bó ṣe ń sọ̀rọ̀ sí mi. àwọn ọba tó jẹ́ bàbá lákútọ́ ju àwọn bàbá wa lọ wọ́n ń bọ̀wọ̀ fún ara wọn tí wọ́n bá ríra wọn. àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ wá wà ní ipò tó wà lọ́mọdé ara ẹ̀ tá a dẹ̀ mọ́ bó ṣe dórí ipò yìí èmi ló ti ń yẹ̀ mọ́ èmi ni ìwọ ó yẹ̀ mọ́ mi o lè ní mo ní kọ́ pè yín wá nǹkan ṣe ẹ́ o ìjọ wo ni o kúrò ní size 14 ìjọ wo
níwọ. kábíyèsí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bá wọn wíjú èmi fúnra mi ti ń correct wọn ìbàyí látàárọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ foríjì wọn. bí mo ṣe ń wọ ẹ̀yìn máa fi orí adé ṣẹ́ ìpè fún ẹ. Kábíyèsí. orí adé o orí adé o. o fẹ́ forí adé ṣépè fún mi kí ni sáìsì orí ẹ tèmi òrè 22.5 ni mò ń lò kí ni wọ́n ń lò. 21. kí ni tọ́jú ẹ. 23. kí ni sáìsì orí ẹ sọ bẹ́ẹ̀. 24 ni. ó tó ní ẹ 24 sáìsì orí ẹ ò lè ju 16.2 lọ ṣé 16.2 orí ló máa fi ń ṣépè fún yàn tí bá fi orí ọba community tí bá fi ṣépè fún ẹ wàá mọ̀ pé ọba ń kí ọba orí ọba jọba lọ. kábíyèsí ẹ tú wa lẹ́yìn ká dá tiẹ̀ dá fọmọ orí òyì. ẹni tó bá rí ọba fín lọ́ba pa. ẹ̀yin boys ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn ẹjọ́ fúfú mi ò bẹ̀ lọ́wẹ̀ inú bíbí má fi ilé mi ṣe bùgbé ẹjọ́ fúfú má fi ilé ọ̀gá mi ṣe bùgbé kí wọ́n má bàa ṣìwì wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. sórí ẹ yìí ni. ẹnu yín gbàmà. ṣó ti ya wèrè ni. ẹnu yín gbàmà. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Ibà! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú, ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ Adéjàre, jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick hospital tí a fa oxygen sí nímú tí a wá yọ lójijì ó máa kú ni. Ó máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sá lóore. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ sí wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá nìkan yẹn. Madam court. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkà Adé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó.